Kò sí ohun tó jọ pé àwọn agbésùmọ̀mí ti gbàkóso ìlú ní Kwara o. Iléeṣẹ́ ọlọ́pàá ló mú dá ará ìlú lójú bẹ́ẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Kwara ti fọ̀rọ̀ síta. Ó ní wípé etí ìwọ̀n ti gbọ́ sí onírúurú ọ̀rọ̀ èyí tó jẹ́ ìròyìn òfegè tí àwọn kan gbé kiri lórí ayélujára wípé àwọn báńdíìtì, àwọn agbésùmọ̀mí wọ́n ti gbàkóso àwọn agbègbè kan ní ìpínlẹ̀ Kwara. Àjọ ọ̀hún sọ wípé òun fẹ́ lo àǹfààní yìí láti fi tó gbogbo àwọn ènìyàn létí wípé irọ́ tó jìnnà sí òdodo àti ọ̀rọ̀ aṣinilọ́nà lélẹ́yìí. Bákan náà, òun ló tẹ̀síwájú wípé lẹ́yìn èyí tí òun gbọ́ sí ọ̀rọ̀ náà tí àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tí wọ́n sì tẹ̀síwájú nínú iṣẹ́ ààbò takuntakun wọn ni àwọn rí fi múlẹ̀ o wípé kò sí òdodo kankan àbí ẹ̀rí eléyìí tó fi múlẹ̀ wípé àwọn agbésùmọ̀mí ti gbàkóso àwọn ìlú kan tàbí àwọn agbésùmọ̀mí wọ́n yan bó ṣe wù wọ́n láwọn agbègbè kan gẹ́gẹ́ bí àwọn oníròyìn òfegè náà ṣe fi síta. Ó ní wípé àwọn wá fi àsìkò yìí pàrọwà sí ará ìlú láti kọtí ọ̀gbìn sírú ọ̀rọ̀ yìí kí wọ́n sì tẹ̀síwájú nínú iṣẹ́ olójoojúmọ́ wọn pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. Kọmíṣánná ọlọ́pàá CP Adékìmí Òjó ó wá mú dá gbogbo ará ìlú lójú wípé àjọ náà níṣe ni yóò tẹ̀sí iwájú nínú iṣẹ́ takuntakun rẹ̀ káàkiri ìpínlẹ̀ Kwara o láti rí dájú pé ààbò tó gbópọn wà ní orí ará ìlú. Bákan náà ni ó tún rán ará ìlú létí wípé kí wọ́n mọ̀ wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wà èyí tó jẹ́ pé iṣẹ́ ọwọ́ tiwọn ni kí wọ́n máa fi ìròyìn òfegè dá omi àlàáfíà rú kí wọ́n sì máa gbé ìròyìn tí kì í ṣe ojúlówó kiri yálà lórí ayélujára àti àwọn ọ̀nà míì eléyìí tí wọ́n bá mọ̀ o. Bákan náà ní iléeṣẹ́ ọlọ́pàá náà ka ìkìlọ̀ wípé ẹnikẹ́ni tí ọwọ́ bá bà tó ń gbé ìròyìn eléyìí tí kò dá sí i lójú yóò fi mú kíyàn ọbẹ̀ tó láta torí wípé irú ìwà báyìí ó lòdì òfin ilẹ̀ wa sì kóró ojú sí pẹ̀lú. Bákan náà ló ní wípé àwọn fi àsìkò yìí rọ gbogbo ará ìlú o láti máa fi ìrìnsí àti ìṣesí eléyìí tó bá mú ìfura lọ́wọ́ tí wọ́n bá kẹ́fín tó iléeṣẹ́ ọlọ́pàá tó bá wà ní ẹ̀bá ọ̀dọ̀ wọn létí. Bákan náà nínú ìròyìn míì iléeṣẹ́ ológun ọ̀nà jiyàn ìròyìn èyí tó ń jà kiri wípé àwọn báńdíìtì borí àwọn agbésùmọ̀mí ní àsìkò tí wọ́n kọjú ìjà síra wọn ní Kwara. Iléeṣẹ́ ológun lórílẹ̀‐èdè Nàìjíríà ni ó mà ti fi ọ̀rọ̀ síta. Ó ní pé ìròyìn aṣinilọ́nà ó ní ìròyìn èyí tí wọ́n gbé síta ní kòpẹ́kòpẹ́ ọ̀hún wípé lásìkò tí àwọn ọmọ ogun àtàwọn báńdíìtì tí wọ́n ń gbé iná wojú ara wọn àwọn ọmọ ogun borí àwọn agbésùmọ̀mí ọ̀hún wọ́n borí àwọn ọmọ ogun wọ́n sì kó àwọn ìbọn tó jẹ́ ti àwọn ọmọ ogun lọ. Iléeṣẹ́ ológun sọ wípé irọ́ tó jìnnà sí òdodo òun ni eléyìí o torí wípé àwọn ọmọ ogun ni wọ́n ṣe gudu méje yàyà mẹ́fà lásìkò tí wọ́n dáná ìbọn yá àwọn agbésùmọ̀mí náà ní agbègbè Ọbànlá ní ìpínlẹ̀ Kwara tí wọ́n sì mú ọ̀pọ̀ nínú àwọn agbésùmọ̀mí ọ̀hún balẹ̀ pẹ̀lú. Ó ní wípé yàtọ̀ sí ìròyìn òfegè eléyìí tí àwọn ọ̀tá ìlú náà tí wọ́n ń gbé kiri. Ó ní wípé ó ṣe ní láàánú wípé tó ń ti iṣẹ́ takuntakun eléyìí tí àwọn ọmọ ogun ṣe àwọn oníròyìn òfegè wọ́n tí wọ́n gbé ìròyìn eléyìí tí ó ń poni lọ́kàn pọ̀. Bákan náà iléeṣẹ́ ológun tẹ̀sí iwájú wípé gbogbo àwọn igbó ńlá eléyìí tí ó súnmọ́ ẹnu ibodè tó wà láàrin ìpínlẹ̀ Kwara àti ìpínlẹ̀ Èkìtì ni àwọn ọmọ ogun náà gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ o tí wọ́n sì mú àwọn jàǹdùkú agbésùmọ̀mí méjì balẹ̀. Bákan náà ni wọ́n rí àwọn ìbọn AK-47 tuntun yẹ̀rìnyẹ̀rìn méjì gbà lákàtà wọn. Wọ́n ní wípé kò sí ibì kankan tí àwọn ọmọ ogun ti lọ ṣàkọlù sáwọn agbésùmọ̀mí táwọn agbésùmọ̀mí wá rẹ́yìn wọn tàbí tí wọ́n borí wọn. Dípò bẹ́ẹ̀ àwọn ọmọ ogun ni wọ́n ṣe àṣeyọrí. Iléeṣẹ́ ológun wá sọ wípé ṣé ni àjọ ológun ṣì ní ìfarajìn o láti rí i dájú pé gbogbo ìwà ọ̀daràn rodò lọ́múmi pàápàá jùlọ káàkiri
orílẹ̀-èdè yìí tí ó sì wá rọ gbogbo ará ìlú láti kọtí ọ̀gbọ́n sí ìròyìn òfegè náà kí wọ́n sì tẹ̀síwájú láti máa gbárùkù ti iléeṣẹ́ ológun nípa pípèsè wọn pẹ̀lú ọ̀rọ̀ eléyìí tó jẹ́ ọ̀rọ̀ ìtọ́nisọ́nà tí yóò wúlò fún àwọn ọmọ ogun níbi iṣẹ́ takuntakun eléyìí tí wọ́n ń ṣe. Ọ̀rọ̀ ọ̀hún ó ní ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà àwọn ọmọ ológun ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara Polycarp Okoye ni ó fi síta láti jiyàn àhesọ ọ̀rọ̀ èyí tó wá látọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ oníròyìn òfegè tí wọ́n ń gbé ìròyìn kiri wípé àwọn ọmọ ogun borí àwọn agbésùmọ̀mí, wọ́n borí àwọn ọmọ ogun ní àsìkò tí wọ́n gbéná wojú wọn lẹ́nu ibodè èyí tó ń bẹ láàrin Kogi àti ìpínlẹ̀ Kwara. Àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ tí wọ́n ti ń pèsè aṣọ ní Kwara fi ẹ̀hónú hàn lórí àìsí ìgbáyégbádùn àti àdínkù tó ń dé bá owó oṣù wọn. Àwọn òṣìṣẹ́ níléeṣẹ́ tó ń pèsè aṣọ nípínlẹ̀ Kwara, ìyẹn Kwara Garment Factory, lọ́jọ́ Ajé Monday ọjọ́ 6 oṣù kẹsàn-án ọdún 2025 yìí ni wọ́n ṣe ìfẹ̀hónúhàn alálàáfíà nínú ọgbà iléeṣẹ́ ọ̀hún tí wọ́n fi ń béèrè fún ìlànà ìṣiṣẹ́ lọ́nà tí ó rọni lọ́rùn àti fífi òpin sí owó gẹ́rígẹ́dì tí àwọn ń gbà lówó oṣù. Àwọn òṣìṣẹ́ tínú bí náà ni wọ́n gbé onírúurú ìwé tí wọ́n kọ oríṣiríṣi ọ̀rọ̀ sí láti fi ẹ̀hónú wọn hàn tí wọ́n sì ké pe gómìnà Abdulrahman Abdulrazak àtàwọn aláṣẹ tọ́rọ̀ kàn láti dá sí ọ̀rọ̀ yìí kí wọ́n sì wá ojútùú sí ẹ̀dùn ọkàn wọn. Bákan náà ni wọ́n fi kún wípé tó ń ti ìgbìyànjú àti iṣẹ́ takuntakun àti bí àwọn ṣe farajìn sí iṣẹ́ tó síbẹ̀ ṣe ni àwọn ń kojú àìsí ìgbé ayé gbádùn lẹ́nu iṣẹ́ àti gígékù eléyìí tó ń dé bá owó oṣù àwọn eléyìí tí kò sí àlàyé kankan lórí rẹ̀. Ìdí tí àwọn aláṣẹ tí ó ń san owó oṣù wọn fi ń ṣe eléyìí. Òmíràn lára àwọn òṣìṣẹ́ náà tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ pàrọwà sáwọn aláṣẹ láti mú ọ̀rọ̀ ìgbé ayé gbádùn àwọn òṣìṣẹ́ ní ọ̀kúnkúndùn. Bákan náà ni ó ṣe láàlàyé wípé irú àwọn ìgbésẹ̀ báyìí á máa mú kí iṣẹ́ kó máa falẹ̀, a sì máa kó ìrẹ̀wẹ̀sì sí ọkàn àwọn òṣìṣẹ́. Ẹ̀wẹ̀ ní kò pẹ́ tí wọ́n ṣe ìfẹ̀hónúhàn ní ilé-iṣẹ́ èyí tó jẹ́ ti ìjọba ìpínlẹ̀ Kwara tó ń rí sí ìdókòwò, ìmọ̀tun àti ìmọ̀-ẹ̀rọ ló kéde títìpa iléeṣẹ́ ọ̀hún náà látàrí bí wọ́n ṣe wípé ṣe ni àwọn ìgbìmọ̀ alámòjútó tuntun fẹ́ gba ipò láti máa tukọ̀ iléeṣẹ́ náà. Nínú ọ̀rọ̀ eléyìí tí ó buwọ́lù tí ẹ̀dà rẹ̀ tẹ àwọn oníròyìn lọ́wọ́ ni Honorable Damilọ́lá Yusuf Adélọ́dún tí ṣe kọmíṣánná fún iléeṣẹ́ náà ti sọ wípé títìpa òun ni láti fi àǹfààní sílẹ̀ kí gbogbo àwọn ètò kó lè tò àti kí ìlànà lè lọ bí ó ṣe yẹ láti gbé agbára fún ìgbìmọ̀ alámòjútó tó kàn láti tukọ̀ iléeṣẹ́ ọ̀hún àti láti mọ ibi tí àwọn tí ó fẹ́ gbé iṣẹ́ sílẹ̀ lásìkò yìí ti bá iṣẹ́ dé kí wọ́n lè bẹ̀rẹ̀ sí ń dáwọ́lé iṣẹ́ ọ̀tun láti máa tukọ̀ iléeṣẹ́ ọ̀hún bó ṣe tó àti bó ṣe yẹ.